Bona, bona, bona. Mon feru, feru, feru. Mo hot lawa, lawa. Mo hot lawa, lawa, lawa. Papilongo, t'en fais pas lawa mi. Eh, t'en fais pas lawa mi. Eh, if I, if I, if I, if I, if I, if I, for ye masar shevere. Sak boseni, I'ma get sak boseni, yeah, solo sheni. Sak boseni, I'ma get sak boseni. If I, if I, if I, if I, if I, if I, if I. Òru àti ọ̀sán, àárọ̀ wọn alẹ́ làgògò fi ń ṣiṣẹ́. Ìsinmi ò sí fọ́kàn tó bá fẹ́ gbáyé. Ọkàn tó bá dọ́wọ́ iṣẹ́ dúró, ó ti káyé pó dìgbò ṣe nìyẹn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ̀rọ̀ abiyamọ rí. Abiyamọ ń tọ́jú ìkókó lọ́wọ́. Ìkérègbè náà ń fọgbọ́n fa mọ̀mọ́ ẹ̀ láṣọ. Eléyìí àgbà ọmọ ọdún 5. Ó wà níwájú ìyá ẹ̀ wípé kó yọmú lẹ́nu kókó kó wá fóun lóúnjẹ. Kí abiyamọ dìde lọ fún lóúnjẹ, ló bá rí i pé ìkérègbè ti ṣe ìgbọ̀nsẹ̀. Oúnjẹ ò ṣeé jẹ pẹ̀lú gbọ̀nsẹ̀. Ìgbẹ́ kínkín létí àwo gbẹ̀gìrì. Tó bá kúrò lójú, ṣó lè kúrò lọ́kàn ni. Èyí ló kọ́ abiyamọ sí rònú. Ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkàn nìkan ń rú. Abiyamọ ò rójú ráyè jókòó látàárọ̀ dalẹ́ rí. Orí oúnjẹ oríṣiríṣi látàárọ̀. My dear, mi mà tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ oúnjẹ rárá. Ṣẹ́ríwé tí mò ń kà yìí, èèyàn gbọ́dọ̀ máa kà. Àkàtúnkà, àkàgbádùn ni. Bí mo ṣe ń kà, ó ń dùn mọ́ mi. Òun ò tí ì jẹ́ kí n jẹun látàárọ̀. O ti jẹun báyìí sí. Mi tí ì jẹun o. Àkàtúnkà ló ń kà tó àkàdùn. Tó bá ṣe tán, kò gbé mi nulẹ̀ o. Kí mo ti ẹ sọ? Bóyá dé mo ṣe wẹ̀ ẹ́. Ẹ jẹ́ kí n sáré jẹun náà, màá dẹ̀ wá join yín ní bedroom. Ìwọ mọ̀ pé o máa jẹun tẹ́lẹ̀ ló sọ pé òun kàwé àkàdùn. O mọ̀ pé oníṣẹ́ tó yẹ kó ṣe láṣẹdùn nulẹ̀, wà ń kàkàdùn ìwé nígbè téèyàn kan kọ, wà ń dùn mọ́ ẹ, o fi iṣẹ́ tó yẹ kó ṣe lẹ̀. Yá mo ṣe wẹ̀ ẹ́ dìde nígbẹ̀ yẹn kó máa bọ̀. À ń lé lé nulẹ̀ kó wá ṣiṣẹ́ tí Ọlọ́run rán obìnrin wá ṣe láyé. Dáńdáńdáńdáń. Yàrá.
ọ̀rọ̀ òbí ṣe kókó fọ́mọ nílé ayé látẹríba fáwọn òbí àwa tí màmá ń bá mi wí o máyà ṣe ìyẹ́sà o tí màmá ń sọ má tẹríba fún. ibi ilẹ̀ tún wà ní. my dear mo ní kí n assist ẹ ìgbà tí mo rí bó busy in kitchen ni. ẹ ṣe àmọ́ eléyìí ló wà important jù ẹ bá mi wẹ̀ fún ọmọdé yìí ẹ bá mi wẹ̀ fún kémi náà lọ mójútó iná tí mò ń dá kí lè bá páàkì oúnjẹ ṣe ti gbọ́. ẹ fìyẹn lẹ̀ máa wá ṣe tí bá ṣe tán ẹ ṣe. Let's go back. Stay here. Stay here. Come. abẹ́lẹ̀ ọ̀hún. aláṣẹ la alájọ. ṣé wọ́n yá àbá mi. mo rí ẹ mo rówó. abẹ́rẹ́ náà bá mi. wọ́n yá. báwo mélòó la fẹ́ dálé nínú ẹ̀. ayé ṣéǹjì la wà ẹyọ kan ni wọ́n dà. ẹyọ kan ọlọ́run àkókò ṣàánú wa. Lábí gbèsè lélẹ̀ mi gbé ọlọ́run a máa sọ ẹ̀. Lábí. bọ́lá wọn sàánú wa ni. Lábí báwo lò ní. àìní dà. Lábí àní báwo lò ní. ìní wà pa. bí mo ní báwo lè ní gangan. Lábí bàbá kí ẹ. èmi gan kí wọn ìní dà. ọlọ́run a máa sọ. èyí tá à ń bá ẹ sọ̀rọ̀ ń sìn à ń béèrè pé báwo lè ní òun ṣe èní dá báwo lè ní òun ṣe okùn òun ṣẹnu gbọ̀tì àbí ẹlẹ́dẹ̀ ó ga o. ọmọkùnrin ẹni tí ẹ kí ló sọ̀rọ̀ láńdó. ìdá lóhùn jàre ẹ̀hún ọ̀gá ẹran yìí.
ṣe jèrè ẹ máa kọjá mẹ́ta. Ìyá mi tó ṣe ọ. Ṣẹ̀ṣẹ̀ ń lọ. Adúpẹ́ lọ Ọlọ́run, adúpẹ́ lọ. Báwo ni bàbá Ìjẹ̀bú ṣó ń sanwó fún àwọn kọ́sítọ́mà yẹn ṣá? Adúpẹ́ lọ Ọlọ́run. Ẹ ra wọn. Mélòó la fẹ́ dálé ni mà? Mẹ́rin ni. Ìlú ẹ̀ la fẹ́. Ilé iṣẹ́ wa ló máa lọ síwájú sí i. Kí ló máa ń ṣe yín náà? Ẹ má bínú. Kí ló máa ń ṣe yín náà? Ṣé mo fún yín lówó lójú ọ̀gá mi rí ni? Mo ṣàlàyé fún yín pé mi fẹ́ kọ́gá mi mọ̀ pé mo mọ ohun dájọ́ sí yín lọ́wọ́. Lẹ́wà débẹ̀ ẹ̀ máa pariwo lábí o kí lẹ̀ ń látẹ̀ ń bì. Lábí ò dẹ̀ take it easy. Kẹgbẹ́ náà òṣìṣẹ́ òun jáde, kẹgbẹ́ náà òṣìṣẹ́ òun. Kẹgbẹ́ náà orí burúkú yín sọ̀hún tó bọ́yé dúdú. Ẹ̀kọ́ kórùn bọ̀ hanu kò sọpọlọ lórí yín. Mélòó ni mo jẹ jàre? Mẹ́ta làjọ tó jẹ mí. Mẹ́ẹ̀dánwò mẹ́ta kí ni? Méjì ni mo jẹ yín méjì. Yóò kò possible now, mẹ́ta ló jà àtijọ́ tó jẹ mí. Ẹ mú wá kí n wo. Wọ́n pariwo òṣìkiri ni lábí o. Ilé tí mo sọ fún yín jẹta ẹ máa kí àbí. Lábí báwo ló ṣe máa sanwó fún mi tí mi ní rẹ́kọ̀dì? Ó dáa possible now. Mélòó lẹ́yìn ti san lẹ́nu? That's a very funny question. Báwo lèèyàn tó ń gbàjọ tó ṣe àmà dájọ́? Kò possible now. Nǹkan tó ń ṣe àgbẹ̀ búṣútà ló ń ṣe mí òróró rà. Ẹ̀kan pariwo. Ẹ bá mi máàkì méjì jàre. Ó ga fún ẹ. Ó fẹ́ iná. Ó ga fún ẹ. Ìwé tí kẹ̀ ìwé má ṣe ní wọn pé ẹsẹ̀ pé ìjèrè. Wọ́n ìjọ ṣe ń ṣe báyìí. Ẹ má ṣe dáadáa kí ni jọ. Ìrìn rẹ̀ ìyẹn tó yẹ yín o. Ó rí lè ga fún ẹ. Ó kú lára yín náà. Ẹ̀kọ́ dúdú òfò kalẹ̀ tẹ́ kórùn kan anu. Bọ́yé rí. Ẹ jọ ṣé àwọn akọ́ṣẹ́ wà lára? Ẹ jọ tó bá dé bá mi sọ wọn pé owó wọn ti di mẹ́ta lé ní. Ìyá Àdìsá. Ṣé ìyá? Ọlọ́run John ṣé ọmọ kékeré ni ẹni ṣé ọmọ kékeré ló ṣe ń pèrè ẹni ìwà àtàbúrò ẹ wo gbogbo nǹkan tẹ́ ṣe ẹ wo bẹ ṣe sọ lẹ́dà tó dẹ̀ mọ̀ wípé mo wà nínú kíchìn tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n náà sì gbogbo nǹkan tẹ́ fọ́ síbẹ̀ tó bá lọ gun yín lẹ́sẹ̀ kọ́ ṣé ọmọ ìfẹ́ ṣe mí léṣe nítorí Ọlọ́run ṣé bẹ́ẹ̀ ṣe mí léṣe ni ó yá bọ́lẹ̀ bàbá ó yá Yusuf go inside bọ́bọ̀ ó yá lọ báyìí. Hello, bye. Oya, straight to your room. Go. Abiru wala wore torí Ọlọ́run. Ṣé my dear. Ẹ káàbọ̀. Ẹ pẹ̀lẹ́ báwo ni iṣẹ́ látàárọ̀? Oúnjẹ yín náà ni mò ń sè lọ́wọ́ bí mo ṣe gbọ́ ariwo àwọn ọmọ yín nìyẹn ẹ wo bó ṣe da gbogbo lérú mi mo rú eré pátó ń ṣe tó wọ̀ wọ́n lẹ́wù ẹ wo gbogbo lẹ̀ ẹ wo bó ṣe kọ́ kọ́ọ̀pù sílẹ̀ ó ní mo ní kí n sáré tún gbogbo léṣe. àní mò ń sè lọ́wọ́ mi tí ì ṣe tán ni. ọ̀ṣẹ́ táìmù tó bá yẹ kó bẹ̀rẹ̀ ọ̀táìmù tó yẹ kó máa sọ pé òṣìṣẹ́ oúnjẹ mi lọ́wọ́ mo lọ ṣiṣẹ́ fún ilé kí gbogbo ilé gbádùn mo wá délé sí oúnjẹ òrèdì fún mi ó fẹ́ pa mí ni. má bínú torí Ọlọ́run kọ́ mi màá sáré padà sí kíchìn ṣe mo kàn fẹ́ sáré tún bíbá yìí ṣe káwọn ọmọ yẹn má padà wá kọ́ má fẹsẹ̀ gún ìgò bíbá yìí ni. ṣé kókó bá wù tí wọ́n yẹ kó mo bíbá kó tó àwọn ọmọ tẹ́lẹ̀ kó má fọ́ bò tí rúùmù ni wà á ní ìfowó fẹ́ fún oúnjẹ tèmi lẹ́sìn wà á lọ máa tún nǹkan ṣe first oúnjẹ tí ò ti rẹ́dì tèmi rẹ̀ ti dé wà á ṣe máa ṣe kọ́ mi kó oúnjẹ tèmi tó rẹ́dì tó wà òkè bẹ́ẹ̀ ni oúnjẹ sọ́kùnrin fún 15 minutes mo fún ẹ 15 minutes tí oúnjẹ mi bá rẹ́dì kó tó máa fún jẹ ní òní láìjẹ. Bamidele ó dé take it easy now ó ṣàmọ̀ pé mi nìkan náà ni mò ń ṣe gbogbo iṣẹ́ inú ilé yìí. kí ni take it easy tó jẹ́ already fún mi kí n take it easy kí ọkọ délé kó fẹ́yàwó sílé kó tọ́jú ẹ̀ kó máa fún lówó ẹ̀rù ta kó wá jẹ́ pé iṣẹ́ tó yẹ kó máa ṣe ni ò ṣe dáadáa ó wà ní kitchen ó lè sóúnjẹ on time àwọn ọmọ fọ́gò everything dàrú ó yàtúnṣe useless kí ló ṣe kí ló fara kí ló ṣe sọ ọkọ tó ṣe fún mi ebi pé mi mo sọ fún ebi pa mí and I want to eat now. I'm sorry. I said I'm sorry. What? I'm sorry, Weke. O ṣe nǹkan tí o da,
ó lè mọ bí kò tó ṣe ò dáa wà lójú àti sorry I don't want to hear it I don't want to hear it again I hate I'm sorry I hate it kó jẹ́ mi rẹ́dí tèmi I hate so sorry I hate it I so much hate sorry sorry what sorry. Kí lẹ tún fẹ́? Ẹ fún mi mangi. Hello aunty. Báwo ni o? Ẹ káàárọ̀. Torí ẹ̀ náà mo ṣe pè yín. Mo ti bá yín gẹ̀tọ̀ ọmọ yẹn. Ọmọ tó dẹ̀ dáa ni tẹ́ máa enjoy. Má ṣẹlẹ̀ jẹ́ kí n discuss pẹ̀lú ọkọ mi. Okay, kò sí wàhálà. Màmá expect kọ́ yín. Ẹ bá ń kí gbogbo lé. Tó dàbọ̀. What do you mean wà tó máa sùn tí rí time? Hello? 2 more times, sir. How can you still be sleeping? A married woman, every time by could sorry bed. Seven ti kọjá ti pẹ́ now. Èbò tí ní Saturday. Àwọn ọmọ ò lọ school. Ẹ̀yin náà ò lọ bí iṣẹ́. So what? So táwọn ọmọ bá lọ school, ó mì pé kó má ti jí kó má ti ṣe nǹkan tó yẹ kó ṣe nílé. Èmi ọkọ ẹ̀gbọ́n mo ti jí mo ti freshen up. So ta ló máa sóúnjẹ fún wa? Bamidele. Eh? Ó dé máa rọra náà. Ó ṣáà mọ̀ pé mi tètè sùn lánàá nǹkan bí 2 ni mo tó sọ. Jọládé ò jẹ́ kí n sùn. Wọ́n tó máa ń sọ yóò plan life rárá ni. Tó bá kọ́ kọ́ ẹ dáadáa láti lé ni ó yẹ kó kọ́ yín. Àwọn obìnrin tó máa ń marry nígbà mi ó yẹ kó máa ní home training nípa ọ̀rọ̀ marriage lọ́tọ̀. Ó yẹ kó plan life ẹ kó mọ time tó yẹ kó mọ sùn kó mọ tó máa ṣe fọ́mọ tó wọ́n máa fi sùn. Ọmọ nǹkan láti save ara wa ní gbogbo stress àti wàhálà ẹ̀ jẹ́ ká gba ọ̀sẹ̀ fún a máa assist mi. Kí ló sọ? Mo ní ṣé wàá gba house help fún mi kó máa assist mi. How many times mo sọ fún ẹ nílé pé mi gbọ́dọ̀ bọ̀ kí ni ẹ mọ̀? Kí n fẹ́ fi house help ṣe bá tó wà mí? Àbí kí lóbìnrin wà nílé fún tó bá lè máa ṣiṣẹ́ àwọn àgbà house help a máa ṣe àdútì ẹ̀. Hello? No way. Ó jẹ́ jíjẹ́ kó lọ freshen up jáde kó yé kí ni wọn tó ń sùn òun ìyá tó ń sùn. Jíjẹ́ jáde kó down. Tó ṣe tí ó lè. Ó sì wá ń bí ni. Látẹ̀kan tá ti sọ̀rọ̀ tí mo ti ní kó máa lọ ó tún jókòó sí bíbá ẹ ni. Ẹjọ́ tí ó lọ I understand bọ́ ẹjọ́ bá mi bẹ̀rù ẹjọ́ tó lọ́lẹ́ má bínú mọ́ ẹjọ́ mi ò yọlẹ̀ mo lè ṣiṣẹ́ ẹjọ́ ẹ má bínú. Sori èmi náà mọ ipò kì í ṣọlẹ̀ náà ni mo ṣe introduce ẹ sí wọn tẹ́lẹ̀ àwọn pípọ̀ ìwọ́n dẹ̀ sọ pé gúnlé bàbá wọn máa jó wọ́n dẹ̀ ní kò jó mọ́ kò sí nǹkan tèmi náà lè ṣe sí mo ti sá gbogbo agbára mi. Mo yé mi àdàbọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run yẹn mo máa bẹ̀ ẹjọ́ ẹ bá mi bẹ̀rù ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹ bá mi bẹ̀rù ẹjọ́ mo lè ṣiṣẹ́ dáadáa ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi bẹ̀rù máa ẹjọ́ mà. Àmín ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo mọ tó ṣe kẹ́ lára àmọ́ mo wá ń promise ẹ wípé iṣẹ́ tó tún wà òkè bẹ́lẹ̀ òun ni màá bẹ wá ṣó ti gbọ́. Sí wàhálà ẹ ṣe mọ̀. Kí ló ṣẹlẹ̀? Christy! John! No, kí ló lọ fún? Ó ṣàbúrò lè ṣe ni. Kí ló lọ fún? Dúró kí ni ìtumọ̀ ẹ̀? Kí ni ìtumọ̀ gbọ́dọ̀ tí ìwọ́n tó ṣe? Kí ló fa ìwúrọ̀ mi ṣe? On television ni wọ́n practice. Did you hear that?
tẹlifíṣàn bó ṣe ń pààyàn tó máa táwọn èèyàn tí wọ́n máa kú òun ló ń kọ́ sórí wọn sí ìṣòrí ìran arábìnrin dúró ìgbà wo ni remote lé o tó ti child control wọn ti ṣọ́kù lára àbí kò lè máa sẹ́sọ̀ kan táwọn ọmọ ń wò ó fún àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ ń wo rubbish kí ló ṣe cartoon tó ń lè wo cartoon àbí àwọn nǹkan tó wà educative tó máa help wọn ní school. mo ti Bamidele take it easy now aṣáájú ń táwọn ọmọ ẹ̀ ni àjọ bí wọn ni kí ló dé tó ń da gbogbo blame nìkan lórí kò ṣáà ṣe pé mi tí mo wà mò ń ṣeré bẹ́ẹ̀ ó ṣáà ní nǹkan tí mò ń ṣe lọ́wọ́ mélòó ni mo fẹ́ ṣe papọ̀. lọ́nà ṣé iṣẹ́ tèmi ni pé kí n máa tọ́jú àwọn ọmọ tí n bá lọ ibi iṣẹ́ tí mo dé bí tí mo lọ sí báyìí mi ìdé tí mo jáde tí kò sí ọkàn lé tí wọ́n wà ń sálẹ̀ ta ló máa gbọ́ ariwo wọn tó máa fi padà wọn sínú ilé àbí kó yẹ pé kàn mí tó yẹ kó wọn bára wọn ṣe náà bára wọn ṣe lọ́kùnrin àti obìnrin ṣé kó máa fún ọ̀lẹ̀ sínú yàrá ni kò proper. mo ṣe kúrò lọ́dọ̀ wọn náà kò tí ì pẹ́ ni how many minutes ago ni mo ṣe wà mí báyìí tí mo sọ fún ẹ pé kò mójútó àbúrò ẹ kí ni sáyẹn lọ yọ sí nǹkan tí mo ṣe ẹ fẹ́ pa mí ni kí ló dé àpò mélòó ni mo ní ẹsẹ̀ mélòó ni mo ní. mo ṣáà ṣiṣẹ́ ní sálẹ̀ tí mo wà náà ni mo ń ṣiṣẹ́ ní mélòó mo fẹ́ ṣe papọ̀. ṣé o lè combine gbé o lè combine kó bọ́ yẹn tọ́jú ọmọ àti iṣẹ́ tó ṣe sálẹ̀ o lè fi time sí ok ìwọ nǹkan tí o bá yẹ kó máa ṣe nílé tó bá ṣe ó ṣọmọ kékeré o máa ń nà ẹ dáadáa ni o tó ti gbọ́ what rubbish tó ti rí kò tó ṣẹlẹ̀ ń sìn mo ṣe máa tọ́jú àwọn ọmọ ẹ̀kọ́ máa lọ ṣe ra wọn léṣe o mi ò láì gbogbo rubbish o mi ò láì gbogbo nonsense o mi ò láì gbogbo rubbish o. John sórí gbogbo nǹkan tó kó mi sí no sórí gbogbo nǹkan tó kó mi sí ọmọ kékeré ló ṣe ń pèrè àbí mi ò lè dá fiẹ́lẹ̀ sínú ilé àbí ṣé mo kọ́ ẹ nírú ẹ̀kọ́ burúkú tó ń ṣe yìí ni owó amúpìlò fi ń fún àbúrò ẹ̀ lọ́rùn mọ́lẹ̀ what nonsense is that Ọlọ́run máa ṣàánú mi Ọlọ́run kúkú ní jẹ́ kẹ́ pa mí àtẹ̀yìn àti bàbá yín ẹ̀ ní pa mí torí ìyá kan ló bí èmi náà ẹ má pa mí kí ló dé ẹ má pa mí mélòó ni mo fẹ́ ṣe papọ̀ ọjọ́ tó bá tún dọ́rùn nǹkan tó dọ́wọ́ ẹ̀ ọjọ́ tó bá tún dọ̀wọ́ wàá rí nǹkan tí màá fojú àríjọ ẹ̀. ẹlẹ́dàá baby are you okay? Olúwa kí ni ìtumọ̀ ilé báyìí hello ẹgbà irú oorun òṣìwò ló ń sùn pẹ̀lú gbogbo bí ilé ṣe rí yàmàyàmà ẹ̀ ó lè sùn sínú dustbin o kí n káàbọ̀ kí ló fa àwọn ní gbogbo ilé bó ṣe rí mo kò ń ṣe pé mo fi bẹ́ẹ̀ sùn náà mo ṣe oorun yẹn gan ṣe gbé mi lọ́nsìn ni àtàárọ̀ mi ìjókòó àwọn ọmọ yín ṣe inú kàn dá gbogbo lérú bí mo dẹ̀ ṣe ń bá wọn wí wọn ò gbọ́ wọn ò dá mi lọ. bẹ́ẹ̀ ni ẹ sáwọn ọ̀lẹ́ni kí ló ṣe máa ń ṣe obìnrin tẹ̀kọ̀ máa ń fi àwọn excuses tí ó wà tenable a máa sọ̀rọ̀ pé kíní kan ó yọ lẹ́ni torí mi mọ iye ọmọ tó bí àwọn ọmọ mẹ́fà tó ń tọ́jú lé tó wá fún tó máa ń pọ́n kọ́ ẹ dáadáa tó ní sense of pé kí nǹkan wà clean ni ọ̀rọ̀ ní ìfilélẹ̀ báyìí pé ò lè gbogbo mẹ́ tó ń bọ̀ tó máa ń bọ̀ pẹ̀lú àlejò ń sìn kọ́ tó wọlé mi bó ṣe rí nǹkan ti jú ni wáá jókòó síbẹ̀ ọ̀sán kó ń sùn owó rẹ̀ pọ́ ọmọ kan. ọ̀dà náà ẹ má bínú. ní láìkọ̀ rẹ̀ yẹn ó kọ̀ borí mi lé ni wọ́n máa sọ ẹ má bínú sí mi tó bá ti ṣe nǹkan tó dáa dákẹ́ ẹni kò gbà fọlọ́run pé nǹkan tó ṣe ò dáa. ọ̀rọ̀ tí mo sọ ní mi ni o fẹ́ fi máa mi kọ́. àǹtí mi ló ń pè mí. kí ló tó wáyé bá àǹtí ẹ ló ń pè ẹ kọ́ ṣé àǹtí ẹ ní ráìdì lórí ẹ tó bẹ́ẹ̀ mi ṣe ráìdì lórí ẹ ni àbá àǹtí ẹ ló fẹ́ sílé ni ṣé àǹtí ẹ ló kọ́ ẹ ni àǹtí ẹ ló sanwó ilé àbá àǹtí ẹ ló ń tọ́jú ẹ ni ló ra aṣọ fún ẹ lọ́rùn ni àbá àǹtí ẹ ló fún ẹ lóyún tó bímọ. àbúrò ọ̀rọ̀ òṣì yẹn. ẹ má bẹ̀rù. òde fákìrì fún mi dáre owó yàrá gbọ́dọ̀ àwọn kò fi sálẹ̀ mi máa gbọ́ múrí tó ẹ̀ àwọn wàpà má bẹ́ẹ̀ sọ wọ́n máa bìrì tó fún. mo tiẹ̀ máa lu pánsì. tá a dún pẹ́ẹ́pẹ́. máa lu pánsì. ẹ má. ọ̀dẹ̀ àmọ̀kù mẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ ọ̀bùn kan ṣá. ṣá fọwọ́ tù. a máa sọ má bínú ọ̀dẹ̀. mo ń feru. mo gbóná. mo ń feru. mo hot lọ́wọ́lọ́wọ́.
Yeah, 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 yeah. Yeah, 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 obìnrin wo lélẹ̀ ni obìnrin ò máa gbé kọ́ mi kí ló máa ń ṣàwọn èèyàn yìí náà ṣá tó máa fẹ́ gbá àwọn ẹ̀bà wọ́n máa bẹ̀bẹ̀ wọ́n máa ṣe bíyàn gidi tó máa ti rí kan tó ń wá tán báyìí wọ́n máa yàwọ́ mọ́yàn lọ́wọ́ ni mi ìmọ̀ kan tó yẹ kí gbèsè dúró àwọn míì lọ́rùn báyìí. ṣé yàn kan jẹ yín gbèsè. yan tó jẹ mí gbèsè mò ń pè látàrọ sí òpin kíkọ́ mi náà. ṣé àwòṣà jẹ yín ní nǹkan kan. ìwú lọ̀rọ̀ tó ń sọ tó bá tẹ̀ jẹ mí lówó gan ṣé mo lè béèrè lọ́wọ́ ẹ̀ ní ìgbà tó bá wù ẹ́ ló máa tó san ó kí ló bá wá gan kó fẹ́. ẹ wò àǹtí mi ó ti fẹ́ máa sú mi bọ̀ ilé ọkọ ilé ẹ̀kọ́ ẹ̀ àmọ́ ẹ̀kọ́ ti fẹ́ lágbára jù Bamidele àtàwọn ọmọ ẹ̀ wọ́n ti fẹ́ ṣe mí léṣe sínú rẹ̀. kí ló dé kí ló ṣẹlẹ̀ náà. wọn ò jẹ́ nísìnyí nínú ilé látàárọ̀ títí dalẹ́ báyìí kò sí ìsinmi fún mi nínú ilé bí mo ṣe ń mú gbá ni màmá máa wò bí mo ṣe ń fọlé ni màmá fọ̀tá màá fọṣọ màá fabọ́ màá dáná màá tún ilé ṣe màá ṣe gbogbo ẹ̀ bọ́lá yìí ti pọ̀ jù gbogbo wàhálà tí mo dẹ̀ ń ṣe kò sí tó tẹ́ Bamidele lọ́rùn bẹ́ẹ̀ ó máa complain ní ṣá mo dọ̀tí wìkìní kan ilé dàrú ó dẹ̀ mọ́rú àwọn ọmọ tó ń bí ó mọ bó ṣe níjọ̀gbọ̀n sí ẹ̀yin náà mọ àwọn ọmọ yìí tó bá ti wà nulẹ̀ bá wọn máa da gbogbo lérú tó máa fọ́ nǹkan nulẹ̀ tó máa ṣe gbogbo ẹ̀ mélòó ni mo fẹ́ ṣe ẹ wo wàhálà yẹn ó ti fẹ́ dé góńgó ẹ̀mí mi àti mi ẹ wo rú àná tẹ́ ẹ pé òun ni ò jẹ́ ń píkọ̀ yẹn ó ń bá mi pò wàhálà lọ́wọ́ ni ó ní kíníkan òun délé gbogbo létí dọ̀tí kíníkan kí n má gbé kọ́ tí ẹ̀ ní sùúrù jẹ́ ìṣàlẹ̀ kó tí ẹ̀ ní fẹ́ gbó kó máa pariwo ló máa jà tó máa bínú tó ẹ wò jẹ́ ń sọ fún ẹ tábà ní àríro eléèrí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kò síyàn tí ò ní ìṣòro tiẹ̀ ó dẹ̀ mọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni gbogbo nǹkan tó bá lóun fẹ́ bá ṣe èmi náà má dẹ́ pé Bamidele fún ara mi má bá sọ̀rọ̀ kí lẹ́jọ́ ọkọ àtìyàwó fún kí ṣe pé kẹ́nìkan wá ṣerú fẹ́ nìkan kẹ́ ẹ ranra yín lọ́wọ́ ni tí wò bá ń gbégbá kó náà bàbá ẹ̀ gbáwò tó bá ń clean bí kó náà bẹ́ẹ̀ clean má bá sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ kó má gbọ́ ọmọ dáadáa ni. tiẹ̀ mọ ọkọ tèmi tiẹ̀ bá a sọ mo ní pé kó gba ọmọ ọ̀dọ̀ fún mi kó máa ràn mí lọ́wọ́ nínú ilé ló fárígá ló yarí ló ní láéláé kìnnìkan iṣẹ́ inú ilé ò easy kò easy ẹ wo ó le ju iṣẹ́ ọ́fíìsì mi lọ bẹ́ẹ̀ ṣe ń kó sílé lèèyàn máa kó síta. ó jẹ́ kí n sọ fún ẹ tọmọ ọ̀dọ̀ yẹn èmi ò fọwọ́ sí rárá mi ì fọwọ́ sí o ìwọ ọmọ kan táwọn ọmọ ọ̀dọ̀ ń ṣe kiri ìlú sí ni lo wo many people say pé ọmọ ọ̀dọ̀ ti da marriage wọn ro wá ló fẹ́ gbọ́ ọmọ ọ̀dọ̀ kí ni wo orí olórí ò ní gbà ṣe o wọn ò ní ṣe ìyá ọmọ ẹ fún ẹ o ìwọ ló máa tọ́jú àwọn ọmọ ẹ dàgbà bẹ́ẹ̀ sórí Bamidele máa bá sọ̀rọ̀ kó náà kó máa help ẹ kí lọ́kọ àtìyàwó wà fún kán lè help ara wọn ni nà gbà tí òun ṣọmọ ọ̀dọ̀ tó bá ṣe díẹ̀ òun náà ṣe díẹ̀ bẹ́ẹ̀ tọmọ ọ̀dọ̀ yẹn mi ò fọwọ́ sí o ṣùgbọ́n. ó dáná mo ti gbọ́ tí mo gbọ́ tí Ọlọ́run kọ́ mi mọ̀ ṣe ìwọ ló wà nílé ta lè jẹ. Oh, my darling, welcome. Loroda. Ọ̀rẹ́ mi ń ṣe nǹkan mo fẹ́ sáré dọ̀dọ̀ ẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ ń ṣe nǹkan. Yeah. Wọ́n mú kí mo ti sọ nílé pé ọ̀rẹ́ ń ṣe nǹkan yẹn ń jáde lọ máa kí ọ̀rẹ́ máa ṣe gbogbo ra nìyẹn pé kò sí mọ́. O lọ anywhere o. But mo ti. But kí ni? Sọ fún mi. But kí ni? So o máa kó nílé sí wàá fún àwọn ọmọ mi lè nílé. Àwọn nìkan àwọn à ń bẹ̀ àbí màmá tọ́jú wọn. Ṣùgbọ́n Jumi. sórí ìran mẹ́rin sí.
ló ṣe? Ah, Naija. Ló ṣe tó stagger. Kí ó dárò báwo? Wàá lọ sùn. Kí ló ṣe tó ń pariwo pé wàhálà pọ̀ tó ṣe? O ṣe normal tètè kó ṣe ilé àti ìyàwó ilé. Èmi mo ṣe lọ látàárọ̀ nǹkan. Mi wà ní nǹkan tó máa fi relax. Má kàn ṣiṣẹ́ gbogbo brain mi, má kàn kún mi nílé relax body mi. Ẹ ṣé kí n máa ń gbé omi tí ìkànnà. Sí báwo? Tàbí bóyá kí n máa tẹ láti bí kí n bẹ̀rẹ̀ sí ṣíṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe ń bí. Ní sùúrù. Ẹ wo mọ̀ ìjà ètò. Mi tí ẹ bá yín fa wàhálà lálẹ́ mi lè ṣàgídí. Ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀. Ṣé rí láti àárọ̀ báyìí kò sí ìsinmi fún mi rárá àti rárá. Mi ò lè káyé ìgbà tí mo ti pọ́ òkè staircase wáyé tí mo ti lọ tí mo ti bọ̀. Gbogbo alágbá ìlú ń wó mi pátápátá. Ẹ̀jẹ̀ àṣẹ lọ́la. Ṣorí nǹkan tó máa ń ta mi lára lọ́rọ̀ ẹ̀ ni pé màá sọ pé mo fẹ́ nǹkan àsọkọ wàá sọ pé kò yóò lè ṣe. Kí ló ń ṣe látàárọ̀ tẹ́mi ò ṣe ibi tí mo wà? Iṣẹ́ tèmi náà wá ṣé mi ṣiṣẹ́ ni? Gbogbo stress wà lára mi sí mo gbọ́dọ̀ download ẹ̀ and it means that I must touch my wife. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kò dẹ́ ṣe lásán because lálẹ́ gan-an ó dà pé iṣan mi ti le ju bó ṣe yẹ lọ. So mo lọ sùn mẹ́ẹ̀kẹ́ lọ ní stroke now. Dáhùn. Ẹ ní sùúrù ó dà ẹ mọ̀ pé ẹ̀bùn ẹnìkan ni màá ṣàbẹ̀yìn ṣá. Ṣé rí bá yàtọ̀ máa yàtọ̀ tẹ máa ń ṣe ẹ̀mí. Ẹ̀gbọ́n ní nǹkan ló dájú níṣó mẹ́rin mo ṣe sọ. Àmì nílé ìyàtọ̀ púpọ̀. Wàá yàtọ̀ wàá tún ká má yà wà ká níṣó. Ètò ń ro mí ọ̀rẹ́. Níṣó mo ń sọ níṣó. Ètò ń ro mí ni. Ẹ máa massage tí máa ṣe tán níṣó. Wọ́n máa sọ pé no, wọ́n máa sọ pé ọkọ máa sọ pé kò wá ṣe kò wá ní no. O ní láì tàbí sọ. Ẹ má bínú bẹ́ẹ̀ ṣọwọ́ sápọ̀ ṣe ni. Bó ṣe wà lálẹ́ nìyẹn. Sápọ̀ ṣe ni. Yéṣó ló ṣe ni. Ṣó mo sọ fún ẹ nìyẹn o. Sápọ̀ ṣe ni. Daddy, mommy, daddy, mommy, daddy. John, what is Daddy, it? say something. John, what is it now? Kí lẹ rí? Kí ló ṣẹlẹ̀? Àbí tí n tún wò, kí ló rí? Kí ló? Sí nǹkan kan tó wà ń bẹ̀ kí ló dé? John, kí ló ṣẹlẹ̀ náà? Ó ti dáyà já mi, lé wá ń pariwo báyẹn. Ṣó rí nǹkan kan ni? Àbọ̀dẹ̀ wo múfì kan tó wà scary ni? Ẹ má gbà mí kẹ̀. Ó ti yé mi, yes, hello. O lè walk. Yeah. Ní sùúrù Bamidele. Bóyá àwọn ọmọ ẹ̀ bóyá wọ́n rí nǹkan kan ni náà. Rí nǹkan kan. Sórí èṣù tí Ọlọ́run rán wá sí ìgbésí ayé mi pé kí báyìí mi kò di báyìí. Àwọn rí. Ọlọ́run dẹ̀ nígbà fún mi. O lè walk. Come and stay with us. Come and sleep with us, come. This is my wife. Sleep alone. Tó gbọ́ tó àwọn ọmọ ẹ̀ sọ, má jẹ́ ń dá fi wọ́n lẹ̀ báyìí torí ọdún. You want me to stay with you, àbí? Tell your daddy now. Kick you now. Shut up. Ṣèkín látàrí tí mo ti lọ sí ṣọ́ọ̀bù owó kan dé ọkàn kìnnìún gírígírí. Mi wá ní kíyìn tẹ́yìn náà bá sọ pé oya ṣé mi náà gbọ́dọ̀ yẹ wọn ni. My dear, wàhálà ọjà pọ̀ ọpẹ́lọpẹ́ Lábí ó nìkan mo fi lẹ̀ ń sọ ó nìkan mo fojú jọ tí ì bá sọ láàrin àwọn ọmọ tó kù wọn ó sowó sọ báṣubàṣu ni bó wà ní sọ ti wá wà òkè báyìí. Ara mi ti yá gágágá báyìí. Hello Bamidele. Hello ma. Ká san wá bá mi. Báwo ni? Iṣẹ́ ńkọ́? Dáadáa ni ma. Àwọn ọmọ náà ńkọ́? Àti ìyàwó? Okay, Ọlọ́run ṣeun. Jọ̀wọ́ bá mi mọ̀ fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ mà ní mi mọ̀ bí o lè ní chance àti wá sọ́dọ̀ mi lẹ́yìn. Okay. Tí máa ṣe tán ní ọ́fíìsì tí àyè bá ṣì wà máa yọjú sí yín lẹ́bàá Ọlọ́run. Okay, no problem. Mama expect it. O ṣé gan. Ó dàbọ̀. All right ma. Yes.
My dear. Yes. Ibo ni o fẹ́ gbé mi àti àwọn ọmọ mi lọ lọ́jọ́ Tuesday? Tuesday? Yeah. Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ Tuesday? Má sọ fún mi pé o rántí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ Tuesday. Mi ò mọ̀ kí ló ṣẹlẹ̀ Tuesday. Ṣebí Tuesday ni Valentine Day now. Àyájọ́ àwọn olólùfẹ́. Mo dey expect kó ti plan ibi tó máa gbé mi àti àwọn ọmọ mi lọ àti pé èmi dẹ̀ fẹ́ special gift. Special gift? So ìjọ Valentine nìkan ló máa ń fẹ́ special gift. So kí ni kò tí ò yé yín gbà mí ẹ̀yìn obìnrin ẹ máa kàn gbá wọn nǹkan míì gẹ́gẹ́gẹ́ tí ó yẹ kó wá important life yẹn nǹkan tí ẹ kẹ́ máa ro ọ̀tọ̀ nǹkan tí ẹ máa ń ro ọ̀tọ̀ you know ṣé Valentine yẹn wá jẹ́ nǹkan tí ó yẹ kí màá tẹ̀yọ máa ro ọkọ lọ́kọ láya tá a ti bímọ ṣé olólùfẹ́ ni wàá bí ibi ọkọ àtìyàwó. Àwọn boyfriend and girlfriend ló máa ń ráyè irú ránu ẹ wọn gbéra wọn máa wọ red and white òfò kan àbí wọn máa gbéra wọn máa ra gift fúnra wọn tí ó dẹ̀ ní last ṣe àwọn nǹkan tó fi tọ́ lé àwọn ìbò fi ń ba ayé jẹ́ ló pọ̀ jù. So o ní plan kankan fún wa o ní gbé mi jáde lọ́jọ́ Valentine. Tí wọ́n fẹ́ ra nǹkan fún ẹ ojoojúmọ́ ni mo lè ra nǹkan fún ẹ anytime kò jẹ́ kó ìjọ Valentine èmi ò bá wọn rẹ́kàn pẹ̀lú kan bẹ́ẹ̀ wo arábìnrin iṣẹ́ tó ń fẹ́ ṣe lọ́fíìsì lọ́la pọ̀ jẹ́ Valentine kọ̀ tọ́pìn káyìn ni ó jẹ́ sùn. Are you okay? Kí lẹ̀ wọ́n? Kòkòrò mọ́tò mi mà ní. Ṣé o máa mú mi? Mi ò rí o. Ibo lẹ fi sí lánàá? Yé mi náà ni. Kó dẹ̀ máa wo mo ní meeting kan for 8 o'clock. Ó dẹ̀ wà very important. Kí la máa ṣe báyọ̀ lọ? Ẹ mọ̀ nǹkan. Ẹ jẹ́ kí èmi lọ mú káàkì tọ̀dọ̀ mi wá. Kẹ́ máa gbé káà tọ̀dọ̀ mi lọ. Èmi àti àwọn ọmọ yín à gbé káà lọ school. Mommy, let's go. What do you mean, mommy, let's go? O rí pé dáàdì ẹ̀ ń kánjú lọ síbì kan. Kí ni tí mo bí kojú kò lé kọ́kọ́rọ́ mọ́tò ìpèdè pété pé o mọ̀ pa ẹ̀? Kò mọ̀ọ́mọ̀ ó bí ó dàbí ó ṣe mistake jù kò lè mọ́lẹ̀ ni. Kò mọ̀ọ́mọ̀. Ó ti yé mi. Plan yóò lè work. Ó yé mi. Plan yóò lè work, kò lè work. John, why did you do that? Kí ló dé tó tọ́jú kí ìdádì ẹ̀? Ṣé o mọ ìfẹ́ sọ mi lẹ́nu torí Ọlọ́run mi? Ó máa rò bóyá èmi ni mò ń kọ́ yín sóhun báyìí. Kí ló ṣe yẹn fún? Fẹ́ gbà ẹ́ lọ́wọ́ mi. Tá ń fẹ́ gbà ẹ́ lọ́wọ́ mi. Ìfàyẹ́ 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 fọyẹ́ máa sáré ṣe wèrè. Mo gbóná gbóná. Bamidele. Kí ló dé? Kí ló gbàgbọ́? Bamidele. Ẹni tá a máa gbójú òkú ló máa jẹ́ ní àgbà. Níyẹn ìwọ náà. Ìwọ tí èmi bẹ̀ wípé kó gbé èmi àti àwọn ọmọ mi jáde lọ ní ọjọ́ Valentine onígbà o lè ráyè o busy o ṣe kíní kan iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ o wá gbé girlfriend ẹ̀ jáde ó rò pé àṣírí ò ní tú àbí ó rò yí pé ó máa bò Ọlọ́run ti mú ẹ wọ́n ìyẹn ló sẹ́ni mẹ́sẹ̀gì sí ẹ yìí gbogbo ibi tẹ́ ẹ lọ gbogbo nǹkan tẹ́ ẹ ṣe gbogbo bó ṣe gbádùn ẹ òun ló ti sẹ́ni sí ẹ yìí ẹ̀yọ̀ kùnrin. What else do you want me to do for you? Kí ni kó tó fẹ́ kí n ṣe fún tí mi ò ṣe Bamidele? Kí ló dé tẹ̀yọ̀ kúrò ṣe kí n nẹ̀ta lọ́rùn bá ìtọ́rọ̀ náà? Bamidele, as in, that means pé o máa ń ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin mi lẹ́yìn mi ìyàwó ẹ̀.
You know what? What? You know what? What? It's over. It's over between you and I. I'm going for a divorce. Yes. You. Divorce. So what is it, sir? What is it? Ọ̀rẹ́ dàbí ẹni tí wọ́n fẹ́ tẹ́ sílẹ̀ báyìí kan dáná sun tó wá wò pé kò ń fi petrol wẹ̀. Ṣé ti yẹ? Ṣé ti yẹ? Ọ̀bí tó máa ṣáná sí báyìí. Ọmọ tó máa ṣẹlẹ̀ sí. Blah! Bó ṣe máa jóná nìyẹn. Case is a black case. Bó ṣe wà yẹn sìn. Your case is like a black case. Good radiance, so bad rubbish. Bamidele. Lẹ́nu ẹ̀ sí mi. Èmi Adunla tó bí àwọn ọmọ alálùbáríkà fún ẹ. Lexi on the beat. To do, yeah. Sock button, I'm a great sock button, yeah. So losing, sock button, I'm a great sock button, yeah. So losing, that means I'm losing you. I'm fed by love, yeah. I'm fed by love, yeah. If I Person my dream come for me, person not there for me, person not there for me. Paracat cannot shake nothing, music she ain't pretty naughty. I got booty and you got booty, I got magic and I can show it. Me and you just live for two. Oh shama bush and show no,